ó wá ní Ayọ̀mídé ṣó gbóòótọ́ ọ̀rọ̀ kì í ṣe mi o ìyá rẹ̀ ní kọ́ lọ kí ni ìyá mi ṣe ó ní 1991 ìyá ẹ̀ ló wá bá òun fẹ́ lọ́jọ́ ẹgbẹ́ àjẹ́ ó ló lẹ̀ ní obìnrin tó fẹ́ lọ́jọ́ ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ yìí kí wọ́n yìí ṣe nǹkan tó dáa lórí òun fẹ́ lọ́jọ́ yẹn ni o láti fi ran àwọn ọmọ wọn lọ́wọ́ wọn ni so ṣókùn máa ń fìyàn ní nǹkan àgbà nǹkan dádì ṣé wàá túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí second born wa máa ń sọ tó wà l'Ábùjá ṣé kìí ṣe pé òun ló tó ṣẹ̀ sí báyìí torí kọ́ òkùnkùn ó ní nǹkan tí ó gbà tẹ́ máa fi dúró ló second born wa máa ń sọ ọmọ kìí ìyá mi bóun lọ̀rọ̀ ẹwà ìṣerí báyìí náà ẹ mọ̀ pé wọ́n máa sọ pé òun lè lò fún gbogbo wa ní ó máa ń sọ dáadáa easy ní Àbújá náà. Ta ló máa ń sọ bẹ́ẹ̀? second born wa ó fi gbà kan dìjà wọn àti ìyá náà tó wọn àti dáàdì wá sọ ẹbí last year mo ṣe wọn pé dáàdì ti wá tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ mi finally dáàdì ti tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ mi finally gbà tí mo bá sọ̀rọ̀ yẹn mọ́ bàbá báwo ẹ̀ sọ àwọn gbogbo tí mò ń sọ kò lè fèsì bá ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ èmi kọ́ lè kí n gbọ́ torí ọjọ́ ọ̀la kò ṣe àwa jáde lọ́jọ́ yẹn mo kà délé mo kà bá àbúrò wọn ó wá kí wọn àwọn méjì tó kù náà ní same mother mo ń dádì mo dọ̀bálẹ̀ kí mo ń dádì ó ní ọ̀rọ̀ kan tó fẹ́ kí ẹ gbọ́ o mẹ́ta ní dádì ọ̀tẹ́ sọ fún mi ẹ̀ṣẹ́ lójú àwọn ó lè sọ àbúrò wọn lè ké ó ní ẹ̀gbọ́n mi ó tó sọ ní àtàgbàlagbà ẹ wo ẹ mọ̀ sọ pé ẹ mọ̀ pa rẹ̀ ẹjọ́ mọ̀ pa ẹni pẹ̀lú ọ̀tí ẹ sọ yìí. Bí wọ́n jọ mọ̀ ń pa ẹ̀ ní láti fi yín ṣe. Bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Láti fi yín báwo lẹ ṣe sọ́lẹ̀ kan. Ṣé ẹ pé òun ni wọ́n sọ pé kí n mọ̀ dáhùn lẹ́bi kí n mọ̀ ìkúrúdò òun ṣe dáàdì mi pé ìyá ni. Kí ni ìyá ṣe? Ẹni wá bá yín ní 21 gbogbo lọ jẹ́ ẹgbẹ́ àjẹ́. Ó lè gbégbé àjẹ́ nítorí ọmọ wa tó bí ó fẹ́ fi gbà yín là. So àárín ibẹ̀ yẹ ẹjọ́ dáàdì mi sọ pẹ̀lú ìdí tèmi ó fi tàmálẹ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ ni. Then nígbà tí mo dòǹdó in back to ìgbà tá a dòǹdó after 3 months mo bẹ̀rẹ̀ sí rí faces àwọn ẹni tí ó fẹ́ gbẹ̀mí ẹ̀ nìbàdàn mo bẹ̀rẹ̀ sí rí faces wọn lóǹdó. Wọ́n tún tẹ̀lé yín débi. Má sọ fún ìyàwó mo mọ̀ rí faces wọn ká má fọ̀rọ̀ wẹ̀ nínú àwọn mọ́tò tó ti mọ́ wà áfítà màlá tí àwọn mọ́tò mọ́ tẹ̀sí mo bá rí ẹnìkan nínú ẹ̀ ó wá ń dọ́jì fún mi àti máa sún ẹnìyẹn yẹn sá ìgbà tí máa kọ́ fọ́tẹ́ nìyẹn olówó mọ̀ mi ná láti fún wa pé ohun tí mò ń rí mi ì rí lè kú rí ẹni yẹn wá jẹ́ ẹni tá a jọ ń gbé inú ilé kan náà rúùmù ẹ next sí rúùmù wa tí mo ti máa ń gbọ́ ká máa sọ pé ó ń bá ìyàwó mi sọ tí n bá ti sí nílé ṣùgbọ́n mi ò lọ bẹ́rẹ̀ jà nígbà tí mi ò ká òun ni mo wá rí lóòdù tó wá ń sá fún mi tó ní òun mọ̀ nígbà tó kọ̀kọ́ tiẹ̀ mo ní definitely ara àwọn tó wà after my life yìí bọ̀bọ́ ẹnìkan ni ọmọ bẹ̀. Kí wọ́n ló ṣokùnfà tí ìyàwó yóò fi sí pẹ̀lú yín bímọ àtàwọn ọmọ ibo ni wọ́n ń gbé báyìí ìjẹ́ tí ẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀. Ẹ rí ohun tí mo fẹ́ fi parí ọ̀rọ̀ lẹ́bi mi bẹ̀tẹ̀ máa dá yín lọ 2022 ojú àlá ó wà pẹ́ sí oní Ayọ̀mídé move your family out of your father's house
tí n bá ti jí báyìí màá pe àwọn ọmọ máa jókòó kan ní ojú àlá ní ẹ̀ sọ pé kí n mú ìwé kùn bí láàrọ̀ January 2022 mo ní mi ò mọ̀dí o January yà á tó bí ẹ̀ẹ̀mejì wọ́n fi di February only what I told you there's no going back o only because somebody must die in this house. Nítorí ìdí èyí tètè move àwọn family kò nílé mo bá jí mo sọ fáwọn ọmọ ó ní ẹnìkan yóò kúrò lé yìí kí n kò yín kò nígbà tó di April my birthday second time mo make attempt pé kán máa lọ sọ́dọ̀ àwọn family mi ọdún mi ò lówó then mo ní kí àwọn kọ́ta àwọn àbúrò mi nípa owó ó wá fún ẹnìkan ní Èkó tí mo respect gan ẹni á bá mi sọ̀rọ̀ pé kí n jẹ́ kí wọ́n dúró títọ́ time kí second born mi fi finish SSC exam nígbà 2022 nígbà tí mo gbọ́rọ̀ yẹ àwọn oníwàhálà dé ikú ló ń bọ̀ yìí mẹ́sẹ̀jì kò fún ìrírí ẹ̀yin ọmọ prof sọ pé kí n jẹ́ kí blessing parí third time kí n fẹ́ ṣe báyìí well kò sí nǹkan tí àdúrà lè ṣe tì ó ní rúùmù kan tí mo dedicate fún àdúrà tí mo ti ń gbàdúrà gbọ́ ọmọ mà ìyàwó náà mà mo set alarm sí 12 o'clock midnight máa wọ bẹ́ẹ̀ lọ a máa gbàdúrà ìyàwó mi ò gbọdọ̀ kú o ọmọ mi ò gbọdọ̀ kú o èmi ò gbọdọ̀ kú o kí ni àgẹ̀dẹ̀ hàn káwọn fi parí exam mo sọ fún yín pé kò ju after a month mo bẹ̀rẹ̀ àdúrà yẹn ṣe fún mi pé wọ́n move mo fẹ́ kọ́ move ní second time tí wọ́n ní parí third time exam kí wọ́n fi parí wáyé kan tó máa lọ kò ju bí èèmọ̀ ṣé wọn ò tí wọlé gan wọn ò tí wọlé third time gan ìyá bèjì the only tenant ta ní nísàlẹ̀ olóyún obìnrin mọ̀tán báyìí ló kù nígbà tí mo gbọ́ kínní yẹn mo ké mo dá mi níbi mẹ́sẹ̀jì yìí mo ti gbàgbé ọ̀tá family yìí I only focus on my family must not die baba must not die mo gbọ́dọ̀ family nínú prayer tó dùn mí gan ohun tí o ṣe sọ síta so nígbà tí wọ́n parí third exam which is August 4, 2022 mo ní ó yá ẹ gbéra ẹ máa lọ. Níbo ni wọ́n wá lọ? Ìlọrin ni wọ́n lọ ibi tí mo ní kí ìyàwó mi lọ ìyàwó mi ò lọ bẹ̀ ìyàwó mi kó lọ gbálé sí Ìlọrin ó wá lọ ń sọ káàkiri pé èmi ń lé òun àti àwọn ọmọ òun jáde